nítorí ọ̀rọ̀ tó sọ ẹgbẹ́ PDP fi ẹjọ́ ìyàwó Ajimọbi sun àwọn ọlọ́pàá. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí ọ́fíìsì àjọ elétò ààbò orílẹ̀-èdè yìí láti pe aya gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí Florence Ajimọbi pé kó wá wí tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ pé kí àwọn ọmọ ìpínlẹ̀ náà múra de ogun fún ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú PDP ti wá bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí aya gómìnà Ajimọbi ọ̀hún sọ pé ó tó láti da omi àlàáfíà orílẹ̀-èdè rú àti pé yóò mú kí ọ̀pọ̀lọpọ̀ máa ní ìpayà. Nínú fídíò kan tó jáde káàkiri lórí ìtàkùn ayélujára lọ́jọ́ Ẹtì Friday tó kọjá ní Florence Ajimọbi, ẹni tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè yìí fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ló ti sọ pé ìdìbò tí yóò wáyé lọ́dún 2027 nípìnlẹ̀ Ọ̀yọ́ máa gbóná gidigidi. Ó sọ síwájú pé òun ní àtìlẹ́yìn ìjọba àpapọ̀ láti ṣe ẹgbẹ́ PDP ìpínlẹ̀ náà sì bá lásìbolo. Nígbà tó ń bá àwọn kan sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò ọ̀hún ní Florence ti ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní gbogbo àmúyẹ láti kábàánà ẹgbẹ́ PDP nígboro ayé. Àmọ́ nígbà tó ń fèsì igbákejì alukoro fún ẹgbẹ́ PDP nípínlẹ̀ náà Tẹ́lá Moses sọ pé ọ̀rọ̀ tí aya gómìnà náà ń sọ jẹ́ ohun tí wọn kò gbọ́dọ̀ máa gbọ́ lẹ́nu rẹ̀. Tẹ́lá ké sí ààrẹ Tinubu láti wá gbòdẹ́kun fún nítorí àwọn ọ̀rọ̀ yìí kò bófin mu rárá. Ṣùgbọ́n Florence Ajimọbi ti wá sọ nínú àtẹ̀jáde kan tó fi síta lórí ìtàkùn ayélujára pé ayédèrú ni fọ́nrán fídíò náà. Ó sọ síwájú pé ṣe ni àwọn àríjẹ nídìí mọ̀dàrú lo ìmọ̀ ẹ̀rọ láti gbé fọ́nrán ọ̀hún jáde.